sọ. Ìgbà ńlá ti dé bàbá gbẹ́mígbẹ́mí kọ̀ọ̀kọ̀ ńlá ti dé balẹ̀ odò. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ẹ̀fì ìdílé kan. Ààrẹ Almaroof ti gbóyin dé wá lá. Bọ́ba gún wa ti gbé tó ọ̀hún dé. Ètò Ààrẹ Almaroof Top Show yìí wá yà mí. Ní dédé aago 12 American time. Ètò kan tí ń sọ nípa ọmọ kóòtù òjíire. Ètò kan tí ń sọ nípa ìdàgbàsókè ọmọ Yorùbá pátápátá. Ètò kan tí ń sọ nípa Oòduà nationwide. Ẹ darapọ̀ mọ́ Ààrẹ Almaroof nítàkùn àgbáyé Facebook page. Ẹ darapọ̀ mọ́ wọn ní Instagram. Ẹ darapọ̀ mọ́ wọn ní YouTube. Ààrẹ Almaroof látọ́kùn lórí ètò ojúlówó ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ gẹ̀rẹ̀mẹ́tẹ̀ ọmọ Àtìbà. Tọ́mọ àjòwúyọ ọkọ̀ lẹ́nu. Ìdánmọ̀gún nílé bàbá ẹ̀ ìyàn ìdánmọ̀gún ọmọ fi ìbọn sọ̀pá. Ààrẹ Almaroof bọ́bagún àgbéra ilẹ̀ òdìdé ètò rẹ̀ ń gbogbo ayé fẹ́ gbọ́. Top Show Ààrẹ Almaroof yìí dùn ládùn jù. Ètò tó dùn tó sì lárinrin. Ètò kẹ́tù ti wọ̀lú tó yẹ ká Top Show Ààrẹ Almaroof tó dùn lárinrin. Ọjọ́ Monday ní ọmọ ìgbéra sọ. Ètò tó dùn tó sì lárinrin. Láago 12 Amẹ́ríkà. Lọ́jọ́ Monday ní ọmọ ìgbéra sọ. Ìgbà ńlá ti dé bàbá gbẹ́mígbẹ́mí kọ̀ọ̀kọ̀ ńlá ti dé balẹ̀ odò. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ẹ̀fì ìdílé kan. Ààrẹ Almaroof ti gbóyin dé wá lá. Bọ́ba gún wa ti gbé tó ọ̀hún dé. Ètò Ààrẹ Almaroof Top Show yìí wá yà mí. Ní dédé aago 12 American time. Ètò kan tí ń sọ nípa ọmọ kóòtù òjíire. Ètò kan tí ń sọ nípa ìdàgbàsókè ọmọ Yorùbá pátápátá. Ètò kan tí ń sọ nípa Oòduà nationwide. Ẹ darapọ̀ mọ́ Ààrẹ Almaroof nítàkùn àgbáyé Facebook page. Ẹ darapọ̀ mọ́ wọn ní Instagram. Ẹ darapọ̀ mọ́ wọn ní YouTube. Ààrẹ Almaroof látọ́kùn lórí ètò ojúlówó ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ gẹ̀rẹ̀mẹ́tẹ̀ ọmọ Àtìbà. Tọ́mọ àjòwúyọ ọkọ̀ lẹ́nu. Ìdánmọ̀gún nílé bàbá ẹ̀ ìyàn ìdánmọ̀gún ọmọ fi ìbọn sọ̀pá. Ààrẹ Almaroof bọ́bagún àgbéra ilẹ̀ òdìdé ètò rẹ̀ ń gbogbo ayé fẹ́ gbọ́. Top Show Ààrẹ Almaroof yìí dùn ládùn jù. Ètò tó dùn tó sì lárinrin. Mo kí gbogbo yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Kò sí ọ̀rọ̀ tó pọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ lénìí, mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi share ẹjọ́ tó rọ̀ lọ́hùn. Eléyìí ò ń ṣe èyẹ. Mo kàn ní advice díẹ̀ fún àwọn elders. Mo tún wá ní advice fún gbogbo àwọn tó ń wò mí. Mo ní advice fún gbogbo àwọn tó bá ní àgbà nílé. Mo dẹ̀ ní advice fún àwọn tó bá jẹ́ pé àwọn tí wọ́n ṣe aṣáájú wa tó ń darí wa nílùú Nàìjíríà. Mo ní advice fún wọn. Advice yẹn lọ kọ́lẹ̀. Èní ní 29 of December year 2021. I need 3 more days láti bọ́ sí 2022. Mo fi gbogbo nǹkan tí bá nílé ayé mi mo fi búra. Tí olóyè Sunday Igboho bá ṣe pẹ́kẹ́. Ṣé ń gbọ́ mi? Tí olóyè Sunday Adéyẹmọ Igboho tó bá ṣe pẹ́kẹ́ sí ìlú yẹn. Tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí olóyè. Ẹ dá sí Nàìjíríà. Ẹ jẹ́ pùtẹ̀ fún yín. Ìgbà tí Fúnṣọ́ Williams kú. Wọ́n ní ò sí nǹkan kan. Wọ́n ní bàbá wa Ọbásanjọ́ níta ní bàbá olóyè tí wọ́n lè pa. Ẹ gbọ́ pé mo sọ mo ní wọ́n ní. Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ pé bóyá wá ṣe ẹ̀yẹ. Wọ́n ní ta ni tí ò lè kú. Wọ́n ní ta ni tá a lè pa. Àwọn tó jù lọ gan, àwọn tí ó lókun dì. Wọ́n láwọn bàbá ẹ̀ tó lókun dì. Àwọn tó bílé ọlá, àwọn tó bílé owó. Bọ̀ agbọ́tọ̀ gbogbo àwọn bàbá yìí náà. Kò sí ẹbí yín tó lówó lọ́wọ́. Gbogbo ẹ̀yin bàbá pátápátá. Kò sí ẹbí ẹnì kankan tó lówó lọ́wọ́. Ìgbà dé nìkan yí fún yín. Àmọ́ advice tí mo ní fún yín lẹ́nìí, ó ṣọ̀tì gan, kò pọ̀. Kí àwọn èèyàn lè rí pín. Advice mi ni pé, number 1. Ní ìtawà gbọ́njú bá. Ìgbà tó ẹ padé lẹ́gí wá. Nǹkan kò ṣẹlẹ̀ lóòótọ́. Kò sí social network. Ẹ̀yin èèyàn máa bá mi káǹtì ẹ̀. Nǹkan kò ṣẹlẹ̀ nítorí kò sí social network rárá. Ìgbà tẹ́ pa Fúnṣọ́ Williams kò sí social network rárá. Ìgbà tẹ́ pa Bọ́lá Ìgè kò sí social network rárá. Ìgbà tẹ́ pa Abíọ́lá
kò sí social network rárá ìgbà tẹ́ pa ìdí àgbọn kò sí social network ẹ̀yin bàbá yẹn dẹ̀ lajú sílẹ̀ wọ́n wá ní ìpa tó ń pa tẹ̀tẹ̀ ṣọ́ máa pa dágun lóbẹ̀ wọ́n tún ní ìpa tẹ́ ẹ pa ọ̀gbẹ̀rì ṣó yẹ kó pa ọmọ awo tí olóyè Sunday Igboho tí ò dẹ̀ ní ṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ ní Benin kò ṣe president alone nìkan ló máa fẹnu kò wà látàláì mi ò lówó mi lógun o but àwọn ọmọ tó wà lẹ́yìn yín tẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ yín gan wọ́n bínú ẹ̀yin bàbá gangan fúnra wọn pláàni tó wà ńlẹ̀ tí àwọn gan ní fún yín tí àwa ò mọ̀ tó yí Ọlọ́run ẹ wá mọ̀ wípé tí olóyè Sunday Igboho bá dákẹ́ sí ọwọ́ ìjọba talon gbogbo the whole Nigeria wọ́n ti kẹ́ran àwọn òpónú kan ní ẹ̀ ń gbàtọ́ pa Abíọ́lá kí la rí ṣe àárín kọ̀ọ̀kan ṣe lóòótọ́ but mo fi ń yé yín pé there's nothing like social network tí gbogbo wa ń sọ̀rọ̀ ààrẹ ni tá a lè fi ròyìn bá kò sẹ́ni tó lè gbéròyìn kò sẹ́ni tó lè sọ̀rọ̀ síta nísìn ewúrẹ́ gan a ṣe live ọmọ ọdún 5 tó bá dáńtọ́ tó bá lè sọ̀rọ̀ a ṣe live àwọn èèyàn dẹ̀ gbọ́ inú bí mi gan àmọ́ mi fẹ́ bínú yẹn kí n má ṣe ọ̀rọ̀ sọ àmọ́ fẹ́ kó yé yín pé tí ẹ bá pa wọ́n tí mo bọ olóyè Sunday Igboho tó bá ṣe pẹ́kẹ́ pẹ̀lú ìròyìn oríṣiríṣi tá à ń gbọ́ tó ti kúrò ní ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ̀yin èèyàn mẹ́mọ̀ yín pé tí ìròyìn yẹn ò bá confam máa sọ fún yín pé ìròyìn yẹn ò confam ṣe fẹ́ gbọ́ gbogbo ìròyìn tẹ́ ti ń gbọ́ láti bí 3-4 days confam ni o confam ni wọ́n ti try ẹ̀ wọ́n rí ṣe wọ́n gbé ìgbésẹ̀ lóríṣiríṣi wọ́n ń gbé àmọ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ̀yin èèyàn ẹ bá mi pín sí network tí àwọn èèyàn jàǹkànjàǹkàn tó máa ti lè wò ó I will repeat myself èmi ò lówó mi lóògùn àmọ́ mo ní Ọlọ́run ìdẹ́ ẹ̀pà Bíọ́lá tọmọ Yorùbá ò rí nǹkan kan ṣe sí akọ̀dà lúrú ni mi kéré tá a da gbogbo ẹ̀rú láti kílò láwáṣí gbogbo ẹ̀ everything dàrú àárí nǹkan kan ṣe lóòótọ́ o a kò pariwo adákẹ́ ni ẹ̀pà Bọ́lá Ìgè apariwo adákẹ́ ni ẹ̀pà ìdí àgbọn apariwo adákẹ́ ni ẹ̀pà Fúnṣọ́ William apariwo adákẹ́ ni lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹ̀yin bàbá Yorùbá ẹ wá jókòó ẹ dẹ̀ lérò pé àwọn ọmọ yín ò ní rí yín fín èmi náà ti wá rí pé ọ̀rọ̀ yìí ti wá dojú pé ó dìgbà tí àwọn ọmọ yẹn tó bá ń ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ fún yín a ní òkè ẹ mú ọ̀rọ̀ Yorùbá nation ẹ mú sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yin Yorùbá ẹ̀yin bàbá àgbàlagbà tí ò bá sí ọba ìlú ṣe báwọn alágbára Yorùbá wà ṣe báwọn ọkùnrin tó ní owó àwọn bàbá wa tó ń lówó tó ń lẹ́nu kàkà tó yẹ kẹ́ ẹ sọ síbi tọ́rọ̀ wà wọ́n mú ọmọ yín sí ordinary Benin Republic ní Benin bíbáyìí ní Kútọ́nù dẹ̀ lè gba ọmọ yín sílẹ̀ lè ṣe nǹkan kan ṣe é fẹ́ gbọ́ tí wọ́n bá ṣe mistake pa olóyè Sunday Igboho ẹ̀yin bàbá yìí ẹ̀yin kankan lẹ fẹ́ dà lúrú o kò ní rí bí Abíọ́lá o kò ní rí bí ti Fúnṣọ́ Williams táwọn èèyàn keep quiet o bẹ́ẹ̀ ni kò ní rí bí ti ìdí àgbọn ẹgbù àwọn èèkàn ọmọ Yorùbá tí wọ́n ti pa ó yẹ líìsì ọmọ Yíbò tí wọ́n ti pa bẹ́ẹ̀ yẹn fún mi ẹ wá líìsì ọmọ Haúsá tó jẹ́ alágbára nínú wọn tí wọ́n kú jẹ́jẹ́ tí wọ́n ti pa bẹ́ẹ̀ yẹn líìsì ẹ̀ fún mi bọ̀ àwa dákẹ́ èmi ò ní sọ ju bí ṣe sọ yìí lọ bọ̀tẹ̀ yín bàbá yìí tí ẹ bá lọ gbé ìgbésẹ̀ pàjáwìrì kí ẹ gbé ìgbésẹ̀ pàjáwìrì ẹlòmíì á fi orí adé ẹ̀ á fi pìtàn nítorí nǹkan tí àwọn ọmọ boys kéékèèké ń sọ ń ta tí ó ń ta sí àwa létí kò ní rí bẹ́ẹ̀ mọ́ o ẹ̀yin bàbá mi tí wọ́n bá fi lè pa olóyè Sunday Igboho mọ́ yín lọ́wọ́ kò ní rí bẹ́ẹ̀ mọ́ o kò ní rí bí Abíọ́lá o kò ní rí bí tìdí àgbọn o kò dẹ̀ ní rí bí ti Fúnṣọ́ Williams o ẹ mọ iye ọmọ wa tó ti pa káàkiri láwọn bàbá àwọn èèkàn Bọ́lá Ìgè ọ̀rọ̀ ẹnu lásán ló máa sọ tẹ mú bàbá oníbàbá tẹ mú mọ́lẹ̀ ṣé dream tí bàbá yẹn sọ kọ́ ló ti wá padà ápù yìí ṣe rí Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ àwọn òwe ìjìwọ̀ o advice mi fún ẹ̀yin elders ni pé ẹ tètè gbé ìgbésẹ̀
ní yàjó láàrin èní sí December 31 sí 1st of January kí ẹ wá bí wọ́n máa ṣe gba ọmọ yín lẹ̀ on condition or no condition Ìgbòho gbọ́dọ̀ jáde tí ẹ bá gbé ìgbésẹ̀ tí wọ́n bá ṣe Ìgbòho ní sùtà àwọn èsì tó wò mí gan tó ti mọ táwọn máa ṣe nínú ṣé mọ̀ pé táwọn èèyàn bá dákẹ́ wọn ò ní ṣe nǹkan kan but tẹ́ ẹ bá jẹ́ kó pọ̀ ọmọ Adéyẹmọ ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀dásì ẹ̀yin ìyá mi gbogbo yín àti tó lẹ́yẹ àti tí ò lẹ́yẹ àti tó lákèké àti tí ò lákèké àti tó lóògùn àti tí ò lóògùn àti tó lówó àti tí ò lówó ìdààmú ńlá ni fún wa o. Eléyìí ò ṣe pé apààyàn wọ́n ní àpagbé irọ́ kò lè ṣẹlẹ̀ o. Wọ́n ní bàbá wa Ọbásanjọ́ ní tó bá pa àpagbé ni bàbá wa Ọbásanjọ́ ẹ̀nà ti pé ẹ ti dàgbà ẹ ṣe lọ sinmi ẹ ṣe lọ rest kẹfì tó kù nínú ọjọ́ ayé yín kẹfì jókòó kẹ máa jẹyán kẹ jẹ àmàlà kẹ jẹ ẹ̀bà ìgbésí ayé mélòó lẹ tún fẹ́ lò ṣé ẹ lè lo another 80 years kún ọjọ́ orí yín ni ṣé 20 years ṣúọ̀ fún yín ni ṣé 10 years ṣúọ̀ fún yín ni ṣé 5 ṣúọ̀ fún yín ni ṣé 1 year gan ṣúọ̀ fún yín ni ṣé oṣù kan ṣúọ̀ fún yín débi pé ọ̀sẹ̀ kan ṣúọ̀ ni kò sẹ́ni tó ṣúọ̀ fún including me ẹ wá mú ọmọ wa àdẹ ń sọ léré à ń sọ láwàdà wọ́n fẹ́ poison ẹ wọ́n fẹ́ pa àwọn gómi gbogbo wọn ẹ oníkálukú wọn plan oríṣiríṣi láti pa ọmọ wa ẹ lè pa o tẹ́ ẹ bá pa ọmọ wa tẹ́ ẹ bá jẹ́ kí Ìgbòho ṣe pẹ́kẹ́ sí ọwọ́ president alone agbára Kútọ̀nù ò ní ka débi pé agbára Yorùbá nation máa ka talkless ká wá sọ pé ìdí àgbọn àmì ká wá sọ pé kí ló pé Àbújá níbi tí ẹ̀yin bàbá wo ò ti ru ọpọlọ yín tó báyìí kò sẹ́ni tó tó mi lọ́jọ́ orí inú yín tẹ́ ẹ ti ń ka owó tẹ́ ẹ kà yín ò tí ì tó níbi tí ẹ ti ru ọpọlọ yín wá wò pé wọ́n mú ọmọ yín sí custody ṣègbìmọ̀ gbogbo àwọn alágbára sọ nǹkan kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ já lágbára Yorùbá dá sí dákẹ́ wọ́n dẹ̀ mú ọmọ yẹn adẹ̀ ń pé léré adẹ̀ ń ṣe léré à ń ṣe léré kò dẹ̀ sẹ́ni tó sọ̀rọ̀ ṣe fẹ́ gbọ́ ipa tó pọ̀ ọ̀gbẹ̀rì wọn gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ o but ẹ̀yin tó bá wá rú lójú nínú yín tó rú lójú nínú yín tẹ́ lérò yìí pé Abíọ́lá kú ẹni sàárà ni mo ṣe láàfin kan tẹ́ ẹ̀kọ́ ní ta ni Ìgbòho accepted mo gbọ́ mo gbà bọ́ Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ nítorí pé Yorùbá ọmọ Yorùbá kò ń ṣọ̀yọ́ nìkan o kò ń ṣèkó o kò ń ṣèjẹ̀bú o kò ń ṣẹ̀gbá o ṣe mọ̀ pé 6 good states la ní nílẹ̀ Yorùbá gbogbo wọn kọ́ lẹ mọ̀ o ẹ tètè kí ẹ̀yin bàbá yìí kẹ́ ẹ lọ ṣe ẹ̀tọ́ kí ọjọ́ tó lọ èmi ọmọ yín náà ni o Adé Almaroof ọmọ Yekini ẹ tètè lọ ṣe ẹ̀tọ́ kó tó di pé time yẹn runs away ó mọ̀ bọ́ á pariwo pé kò ní ṣe Christmas ó ti ṣe ń bẹ̀ New Year ti wò lójú ọ̀la ní 30 ní Nàìjíríà àwọn kan ti mú 30 báyìí nílùú mi àwọn kan ti wà ní 31st èmi ò ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ tètè dìde eléyìí tá a sọ tẹ́lẹ̀ tá a fi star rant dọ́là rant yẹn ó ti yàtọ̀ eléyìí a ti gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ pa mọ́ inú jẹ́ẹ̀lì ni ẹni tó dẹ̀ kó sínú ó dàbí kìnìún tó ní agbára tẹ́ ẹ wá fi sínú kéjì téèyàn 100 sọ̀rọ̀ àǹdẹ̀ ẹ jọ irú agbára wo ni kìnìún yẹn rí nítorí pé ẹ ti dé mọ́lẹ̀ téyìn bá mọ̀ pé ẹ lágbára ẹ fílẹ̀ ẹ jẹ́ kó máa lọ́ọ̀lù ẹ̀ olóyè ò gbọ́dọ̀ kú o èmi ń tẹnu mọ́ o Ààrẹ Almaroof olóyè ò gbọ́dọ̀ kú o tólóyè bá kú ẹ̀yin bàbá yìí Ọlọ́run á lè jẹ́ kẹ́ lè rí títí o olóyè ò gbọ́dọ̀ kú o Sunday Igboho kò gbọ́dọ̀ kú àsìkò rèé tẹ́ ẹ gbọ́dọ̀ lọ gbálẹ̀ gbogbo ẹ̀yin ẹni pé ìgbà tí mo ṣe mi ìdárúkọ ọba mi ìdárúkọ òjòyè mo ní elders ẹ tẹ́ bá jẹ́ elders ẹ tora yín papọ̀ lọ́kùnrin lóbìnrin kẹ́ ṣí ẹ̀tọ́ kí ọjọ́ tó lọ ire o.